ó jẹ́ àbúrò mi àbí kẹ́yìn wa ní ọ̀run. Mo rí pé bí n ṣe ń lọ rìhásà ó máa ń like láti ẹ̀gbọ́n bọ́dá mi ṣe ń tẹ̀lé yín màá dẹ̀ gbé sínú kẹ̀kẹ́. Mo ní kẹ̀kẹ́ kan tó ní kárí àwájú inú ẹ̀ máa ń gbé sí, you know. But this time he wasn't sick, he was not sick. And the Sunday ó precede the Friday yẹn ó lọ sájọ̀dún kan wọ́n ròyìn bó ṣe jó ń bẹ̀ ó jó kinní kan ijó ni. Ní àjọ̀dún ní lájọ̀dún tó lọ wọ́n ló jó ijó yẹn ó serious. Wọ́n tún ṣe tó tún bá wọn jókòó wọ́n mu wọ́n jẹ wọ́n ṣeré pa wọ́n ṣe everything tó máa lọ ní. Wọ́n mọ̀ pé send off. Send off. N tó ṣẹlẹ̀ ni wípé ilé ni mo wà níjọ́ náà lọ́hùn tí ẹ ń gba drip ni. Ó sì bá mi sọ̀rọ̀ ká lè ní Thursday nsìn ní Thursday ló pè mí pé ẹ̀gbọ́n mi ẹ̀yin tẹ́lá a máa ríra a máa tí ì ríra àmọ́ ní ilé ò tí ì ṣúná mo ṣe lè rí ẹ lẹ́nu ó lọ́la àmà ní Friday mo ní Friday mo láàríra náà wọ́n tún jẹ́ Friday yẹn gan mo ń gba drip lọ́wọ́ náà pè mí pé ó ti lọ. Mo wá bẹ̀rẹ̀ mo ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní ọmọ ẹ̀kan tó wà ń bẹ̀ tó fẹ́ máa lọ sílé ọmọ yẹn ti bímọ wá fẹ́ máa padà sílé ọ̀dọ̀ ẹ̀ ló wá wò èmi ní olóyè ni mí o Oloye Yemi Akrinremi bákan náà special senior apostle Yemi Akrinremi níjọ aládùúrà sí anes eternal sacred order of the cherubim and seraphim. Ẹ ṣeun gan bàbá máa fẹ́ kẹ́ bá mi sọ àwọn ìlú tí ẹ ti wá àti àwọn iléèwé tí ẹ lọ láti bẹ̀rẹ̀ títí débi tí ẹ bá dé sà. Ẹ ṣé mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà ibi tó sì mí dé báyìí. Lákọ̀ọ́kọ́ mo lọ sí St. Paul's Primary School ní Costain Lápapá Road, St. Paul's Primary School. Tẹ́lẹ̀ ń gbà yẹn wá ká class 1, class 2, class 3 wàá ṣe wàá bẹ̀rẹ̀ standard 1 to standard 6 bá àti kà ń gbà yẹn ni. Ngbà mo kà tán mo lọ sí Christ High School ní Ìbàdàn. Láti Ìbàdàn mo wá sí Lagos Commercial Secondary Academy LASCA lọ́ba níkòrò. Nígbà mo kúrò ńbẹ̀ lágbára Ọlọ́run mi ò tiẹ̀ mọ̀ pé máa lọ yunifásitì so mo kọ́ lọ sí ibì kan lẹ́kọ̀ọ́ lé mo bẹ̀rẹ̀ tíátà mo bẹ̀rẹ̀ sí ṣe tíátà fúnra mi ọ̀sùn tí ní talent yẹn láti ilẹ̀. Nígbà òye aṣá mo kàn nígbà Festac 77 mo ní opportunity láti ṣe inú Festac 77 lẹ́yìn ìgbà yẹn wọ́n employ mi sí University of Lagos Center for Cultural Studies. Ibẹ̀ mo as the first resident artist University of Lagos Center for Cultural Studies but nísìn ó ti di Creative Arts Department ó ń ṣe course níbẹ̀. Now nígbà tí mo kúrò ńbẹ̀ yẹn ibẹ̀ yẹn mo wà tí mo bẹ̀rẹ̀ sí lọ sí ìlú òyìnbó mo lọ sí Germany so láti Center for Cultural Studies yẹn mo bẹ̀rẹ̀ sí lọ sí ìlú òyìnbó. I was in Germany for festival Horizonte Festival Berlin. I was in Russia. I was in South America, Venezuela. I was in Brazil. I was in Spain. I was in Italy. I was in US, United States of America. I was in representing Nigeria in arts and culture, dance, music, drama. But tí mo dé mo á wò pé kí ló tún kù tá máa ṣe? Mo fi lọ sí University of Ife and I read theatre directing and film directing, stage and film directing mo read. But along the line mo rí àbúrò mi Kànràn. Ó jẹ́ àbúrò mi àbí kẹ́yìn wa ní Kànràn. Mo rí pé bí n ṣe ń lọ rìhásà ó máa ń like láti ẹ̀gbọ́n bọ́dá mi ṣe ń tẹ̀lé yín màá dẹ̀ gbé sínú kẹ̀kẹ́. Mo ní kẹ̀kẹ́ kan tó ní kárí àwájú inú ẹ̀ máa ń gbé sí. Màá gbé lọ rìhásà so mo á bẹ̀rẹ̀ sí dípò ní interest. Ó gbogbo àti mo lọ sí ìlú òyìnbó mo pàdé Fẹ́mi Phillips Oroniyi ọkọ Ìyá Rainbow was my very good friend though a senior colleague but a very good friend. So láti bẹ̀rẹ̀ ṣá mo rí pé mi ò lè máa ráyè lọ sí ọ̀dọ̀ Òṣùmàrè mọ́ nítorí mo máa ń bá wọn ṣe play nǹkan. Wọ́n á rí pé àbúrò mi ń ṣe kinní gan bí ń ṣe fi àbúrò mi síbẹ̀ nìyẹn yẹn Kànràn. Ibi tí Kànràn ti gba orúkọ yẹn ni pé wọ́n ṣe eré kan tó ń pè ní Aláàfin Kànràn ní tẹlifíṣàn gbà yẹn. Ọ̀rẹ́ mi wá ní kóun try yẹn Òṣùmàrè. Wọ́n á try yẹn gbọ́n try ó ṣeré yẹn dáadáa ní tó ti di Aláàfin Kànràn yẹn. Ó ti di Aláàfin Kànràn.
so aláàfikọ́ran láti ibẹ̀ mo bẹ̀rẹ̀ sí pè sáwọn iṣẹ́ lóríṣiríṣi ó ń ṣe stage lóríṣiríṣi àwọn tíátà ń pè wọ́n ṣe later ó bẹ̀rẹ̀ sí ṣe fíìmù lóríṣiríṣi and that was how it started so far. ẹ ṣeun gan-an bàbá ẹ tútù gbé wa lọ síbi ọ̀pọ̀lọpọ̀ ibi tó pọ̀ ibi tẹ́tí ẹ̀rọ pé lọ ó dùn mọ́ mi nú torí pé nígbà tí a dé bíbà a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èrò pọ̀ níta tí ọ̀pọ̀lọpọ̀ àwọn kan wọ́n sunkún dáadáa ọ̀pọ̀lọpọ̀ náà ṣe bí àgbà bàbá a fi àsìkò yìí a fi ìròyìn ní pé ilé àti ọ̀nà tí àwọn bàbá wa Chief Karan tí wọ́n fi sílẹ̀ òun dànù ilẹ̀ níbàjẹ́ lágbára àwọn àtàdẹ̀kùn láyé ọ̀nà wa dúró ti gbogbo wa bàbá gẹ́gẹ́ bí ẹ ti ṣe sọ fún wa ẹni pé ẹ̀yin gbọ̀ngàn lẹ mú Chief Karan tí ẹ fi ọ̀nà eré tíátà tí ẹ fi ràn wọ́n ṣùgbọ́n àwọn ìbéèrè tí máa kàn béèrè lórí ráńpẹ́ torí pé ẹni tí à ń sọ lọ́jọ́ ti pè ní wọ́n ti dolóògbé bàbá ẹ jọ̀ọ́ a fẹ́ kẹ́ ṣàlàyé fún wa ǹjẹ́ lè ṣàlàyé fún wa kí ni nǹkan tó ṣẹlẹ̀ sí bàbá wa Karan fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó pé wọ́n bá bàbá yìí ṣé wọ́n sùn ni ṣé wọ́n jí ni ṣé wọ́n ní accident bàbá ǹjẹ́ lè ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ti ẹ̀ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí wọn tí wọ́n fi dolóògbé sá. n tó ṣẹlẹ̀ ni wípé ilé ni mo wà níjọ́ náà lọ́hún tí ẹ ń gba drip mi ó sì bá mi sọ̀rọ̀ ká lè ní Thursday nsìn ní Thursday ló pè mí pé ẹ̀gbọ́n mi ẹ̀yin tẹ́lá a máa ríra a máa tí ì ríra àmọ́ ní ilé ò tí ì ṣúná mo sì lè rí ẹ lénìí ó lọ́la àmà ní Friday ẹ mo ní Friday mo là ríra náà wọ́n tún jẹ́ Friday yẹn gan mo ń gba drip lọ́wọ́ náà pè mí pé ó ti lọ mo wá bèrè mo ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní ọmọ nǹkan tó wà ń bẹ̀ tó fẹ́ máa lọ sílé ọmọ yẹn ti bímọ wá fẹ́ máa padà sílé ọ̀dọ̀ ẹ̀ ló wá ń wò ó pé ó ń lọ dágbére fún bàbá òun pé dáàdì òun ń lọ o ó dé yàrá ẹ̀ kó bá ó dé yàrá kejì ó dé yàrá kẹta bó bàbá ẹ̀ wá gbà ló bá ṣílẹ̀kùn bathroom ló bá ń lẹ̀. ọba wọn lẹ̀ ń lẹ̀. ó ti ṣubú so kan tó dùn kan tó sáré pé nǹkan kan ó ti late ọlọ́jọ́ ṣe dé nìyí so bó ṣe dákẹ́ ni láti ẹ̀tún dá dúró díẹ̀ pé bóyá ó tún lè resuscitate ó lè sọdún wọn á rí pé ìgbà tí dókítà dé ó ní ó ti lọ so wọ́n gbé lọ sí mọ́ṣúárì ní ó ṣe yìí. ẹ ṣé bàbá bí Chief Dr. Kẹ́hìndé Ṣẹ́gun Akínrẹ̀mí wọ́n ṣe dolóògbé yìí ẹ ṣeun gan bàbá gẹ́gẹ́ bí nǹkan tí ẹ ṣàlàyé fún wọn sí ẹni wọ́n dolóògbé bàbá nǹkan tí mo fẹ́ bẹ̀rẹ̀ pé ṣé Chief Dr. Kẹ́hìndé ṣé wọ́n ti ṣàìsàn tẹ́lẹ̀ ni àbí nǹkan kan ṣe wọ́n tí wọ́n ń nọ̀sí lágọ̀ọ́ ara. kò ṣàìsàn pọ̀ ó máa ń ní BP BP yẹn ló rise and there was nobody around láti save situation yẹn BP yẹn rise ló ní BP something sọ̀rọ̀ bí yẹn ló ṣẹlẹ̀ torí mi ò gbọ́ pé kò sí àníjọ́ Thursday tó bá jẹ́ èmi ló dákẹ́ sí níjọ́ Thursday a sọ̀rọ̀ it was hail and earthy tí ò sí nǹkan ọdún kan gbà ọdún mi mo ní what ọmọ láti sáré so ohun tó ṣẹlẹ̀ yẹn ó normal èèyàn sick lẹ́ẹ̀kan a tún recuperate but this time he wasn't sick was not sick and the Sunday tó precede the Friday yẹn ó lọ sájọ̀dún kan wọ́n ròyìn bó ṣe jó ń bẹ̀ ó jó kinní kan ijó ni ní àjọ̀dún ní lájọ̀dún tó lọ wọ́n ló jó ijó yẹn ó serious wọ́n tún ṣe tó tún bá wọn jókòó wọ́n mu wọ́n jẹ wọ́n ṣeré pa wọ́n ti ẹ̀rù ìgbó tó máa lọ ní wọ́n mọ̀ pé send off. So a máa dúpẹ́ nù gbogbo. pẹ̀lú fún ẹ̀ bàbá àwọn bàbá wa tó dolóògbé wọ́n tó pé ọmọ ọdún mélòó. Yes, he was born in 1963. And this year now ó ṣe pé 62 ní September. 62 ní September. September 3rd. September 3rd. Yes. Gbogbo àṣìgbé tó ń gbé tó ń pò yẹnu pé 70 75 wrong kìíní ni wrong assumption. Èmi máa 71 ní next year. By God's grace. Èmi ń dín ọjọ́ orí mi. Official date.
I was 70 this year, June 3rd. But mo ṣe fẹ́ celebrate 70 next year. Wow. You know? So after church service, I ṣe reception. Inú mi á dùn tẹ́lẹ̀ nọ́mbà wà níbẹ̀. Ẹ ṣe mo sí. Ẹ ṣe sọ. Bàbá, àwọn bàbá wa tí wọ́n dolóògbé, ọmọ mélòó gbogbo wọn fi sílẹ̀ pé yóò ti tó lọ sílẹ̀ láyé. So far so good, ọmọ mẹ́rin ni. Ọmọ mẹ́rin. Ọkùnrin méjì, obìnrin méjì. Tí gbogbo wọn dẹ̀ ṣì wà. Wọ́n ṣì wà, gbogbo wọn. Ọ̀pọ̀ ẹni fọ́lọ́. Bàbá, a rí ní pé nínú àwọn picture kọ̀ọ̀kan, fídíò kọ̀ọ̀kan tí àwọn bàbá wa Chief Karan tí wọ́n wà, a rí bí Sultana lọ́nu. Ṣé olùṣọ́ àgùntàn ni àbí wòlíì náà làwọn náà àbí tí àwọn náà ní ilé ìjọsìn tó pé àwọn náà ń ṣe adarí ẹ̀ jẹ́ lè ṣàlàyé fún wa sà? Ṣé rí gbogbo wa, gbogbo àwọn ọmọ tá a ti inú ìyá mi jáde, we are spiritually inclined. Because Mama was the mother captain of Eternal Seated Order of Cherubim and Seraphim worldwide. Wọ́n tó kú ní 2018. 2018 Mama dákẹ́. At the age of 107. 107. Mama kú. So gbogbo wa la wà spiritually inclined. Now ó ní ẹ̀bùn àsọtẹ́lẹ̀, ó ní ẹ̀bùn àsọtẹ́lẹ̀, ó ń rí vision. Gbogbo àná Ọlọ́run fún lẹ́bùn yẹn. Wọ́n tèmi ní wípé tí nǹkan máa ṣẹlẹ̀ sí èèyàn, wọ́n máa ń fi hàn mí. Bọ́n bá rí pé nǹkan tí ò da ni, màá gbàdúrà lé lórí o, mi ò ní sọ fún tàn yẹn. Kó má lọ panic. Tó bá sọ pé èèyàn máa kú lọ́la, tó wá kú, tí wọ́n ò ní mú ẹ pé wèrè ni ẹ, àbájẹ ni ẹ, wọ́n ẹ bú ní. Ìgbà míì èèyàn lè kọjá máa kàn wé pé ẹni yìí kí ló dé? Ṣó mọ̀? Báyìí máa dijọ́ kejì wá kàn gbọ́ pé ń tàn yẹn ti lọ. Ẹ̀bùn tèmi ni mo dẹ̀ ní àgbàṣe àdúrà. Òun náà tó bá tíṣẹ́ bá dójú iṣẹ́ spiritually tá bá bẹ̀rẹ̀ iṣẹ́ àdúrà, nítorí fi kọ́ wa láti lẹ̀ àdúrà àti ààwẹ̀. Bíbélì ní ohun kankan ò lè ṣẹlẹ̀, ìyanu kankan kò lè ṣẹlẹ̀ láìsí ààwẹ̀ àti àdúrà. So ohun tá à ń ṣe ni ó tàn. Kò sí bójúbójú kan bẹ̀ kò sẹ́yìn tí church màmá wa ni. Kì í ṣe pé ó ní church, but òun ni elder in charge. Èmi ni the most senior elder in the church. So he's the elder in charge, coordinator of the church, and I'm the most senior elder of the church. Church náà la wà. Màmá wa ni ó dá olùdásílẹ̀ rí. Mósè Olúmọládé ló dálẹ̀ o, ló dá gbogbo ẹ̀ lẹ̀ o. Torí ní ìtánà tó bá kọ́ ṣọ́ọ̀ṣì o gbọ́dọ̀ pé ń tiẹ̀. Wàá gbé ìwé church yẹn, wàá gbé lọ sí headquarter láyé àti lọ́run. Headquarter ló ní. O gbọ́dọ̀ dá ṣọ́ọ̀ṣì ni. Branch wa ni church yẹn máa jẹ́. Ìjókòó màmá nìyẹn. Branch ní church tiẹ̀ máa jẹ́ under the national headquarters. So branch wa ni Ìfẹ́ Olúwa House of Prayer. Òun ni elder in charge kó tó kú. Èmi ni most senior elder of the church. Ẹ ṣeun. Bàbá, ẹ ti bá wa ṣàlàyé àwọn kankan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n mọ̀ nípa àwọn bàbá wa Chief Ṣẹ́gun Akínrẹ̀mí, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ nípa wọn. Ẹ ti bá wa ṣàlàyé àwọn kankan díẹ̀. Torí mi ìfẹ́ ká lọ púpọ̀ jù nínú ọ̀rọ̀ torí ibi tí a ti bá yín, a rí pé ibi tí oníkálùkù ti gba gbọ̀ngàn tí wọn ò fi bẹ́ẹ̀ dùn torí èèyàn ló sọnù. Pé tí àdàn ní padà rí mọ́, ṣùgbọ́n àgbàlagbà pé níbikíbi tí wọ́n bá lọ kí Ọlọ́run ọba ó bá ṣe kí ó bá pa àṣìṣe wọn rẹ́. Bàbá, torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí àwa ti bá sọ̀rọ̀, wọ́n máa fi yé wa pé bó tiẹ̀ lọ ka eré orí ìtàgé nílé ẹ̀kọ́ gíga, o gbọ́dọ̀ kọ́ iṣẹ́ eré orí ìtàgé kó lè mọ̀ lẹ́kùnrẹ́rẹ́. Bàbá, ǹjẹ́ ìkọ́ iṣẹ́ eré orí ìtàgé yìí ó tiẹ̀ ṣe pé ẹ ní ẹ̀bùn yẹn láti kékeré tó wà nínú yín, ìjẹ́ kọ́ eré orí ìtàgé yìí lábẹ́ èèyàn? Ẹni tó ṣẹlẹ̀ ní pé mi ò kọ́ under anybody. Mi ò kọ́ iṣẹ́ theatre under anybody. Sórí bàbá mi, ọ̀rẹ́ Aláké Ẹ̀gbá ni in those days. He was a magician. Magician ni. Lábẹ́òkúta òun kan Ẹ̀gbá kan ni. JOUNREY Akrinremi lórúkọ ẹ̀. Agbára pọ̀. And he was a top railway officer too. Was a top railway officer. So àti ara ẹni mo rò bí talent yẹn ti wá. Because magic is art. Magic is an art. Láti fi dáhùn èèyàn lára yá ẹ̀bùn ni. So ibẹ̀ ni mo rò bí trait yẹn ti wá sí ara.
then later mo lọ sọ́dọ̀ Ògúndé mo fẹ́ wo bóyá ń ṣe kíní ẹ̀ research mo lọ gbá ń bẹ̀ o pé kí n lè mọ kúlẹ̀kúlẹ̀ theatre mo kúrò ń bẹ̀ mo lọ sí University of Lagos láti lọ ṣiṣẹ́ mo ń ṣiṣẹ́ lọ́wọ́ ni mo ṣe wá lọ yunifásitì lọ kẹ́kọ̀ọ́ sí nípa theatre nígbà mo ti mọ acting tí mo mọ I am a drummer, good drummer. I play the talking drum, I play the bata, I dance bata, I dance juju. Any traditional music instrument I play. Then mo dẹ̀ ń jó wọn. So ó gba àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Ìgbà mo rí pé mo ti ní àwọn yẹn lọ́wọ́ máa ń níwẹ̀ kí ló tún kù nínú tíátà ju pé study àti po gbogbo ẹ̀ pọ̀ which is directing. O máa lọ read university. So bó ṣe jẹ́ nù. Ẹ ṣeun gan-an. Bàbá, lẹ́yìn ìgbà tí ẹ wá lọ read the directing yìí tẹ́yìn náà fẹ́ bẹ̀rẹ̀ ǹjẹ́ ṣe rántí sinimá tó dà pé ẹ ṣe tó gbé yín jáde tí àwọn èèyàn fi mọ̀ yín gẹ́gẹ́ bí eléré orí ìtàgé? Ó sì tí mo ṣe tí ó ṣe ń yọ dànù ṣé láti ọ̀dọ̀ Òṣùmàrè ni mi ò lè káyé iṣẹ́ tí mo ti ṣe ìgbà yẹn ayé NTV lẹ́kọ̀ọ́ village headmaster I was there Adio family mo wà ń bẹ̀ gbogbo àwọn tí mo sọ ẹlòmíì wọn tí ì bí gbogbo tí mo sọ for better for worse mo wà ń bẹ̀ oríṣiríṣi kàṣẹ tó wá di ayé ọ̀làjú tá à ń ṣe ń sìn ìgbà yẹn kámẹ́rà kan tó bá sọ kámẹ́rà báyìí wàhálà ìwà dákú ọjọ́ méje oṣù wà ń kọ́mà because àwọn kámẹ́rà òun ṣe àwọn gbogbo ìgbéni ti take over sí but in those days àwọn kámẹ́rà agbégbin ni wàá gbé báyìí wàá gbé so ìgbà yẹn mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ so eré oríṣiríṣi Yorùbá mo fẹ́ sọ ni àbí English but majorly I do English then stage I've done a lot of stage plays ní University of Lagos ó jẹ́ pé ó dé stage kan ó jẹ́ pé tó bá yẹ pósítà síta nínú campus tó bá rí Yẹmí Rẹ̀mí bẹ́ẹ̀ ọ̀lù yẹn ò ní kún ó dé stage so I'm a veteran in the arts but I don't make noise I'm not a noise maker àwọn tó mọ̀ mi wá ń bá mi màá dẹ̀ bá wọn ṣiṣẹ́ wọn and I've directed so many movies. Ó ṣe tó submit méjì kan fún African Magic ń sìn The Pledge àti My Virginity My Pride mo ṣe submit ẹ̀ ó wà ní African Magic tó máa tó show and I've done a lot of kò ṣe kà mi ò lè sọ pé sórí kò sí kan tí mo ṣe tí ò wà outstanding. Ǹjẹ́ ẹ ní àǹfààní láti bá àbúrò yín tí wọ́n dolóògbé ṣe ní àǹfààní láti jọ ṣiṣẹ́ pọ̀ nínú sinimá kan náà? Very well. N bá ń ṣiṣẹ́ ó máa wà ńbẹ̀. Tó náà bá lè ṣe á lè mi máa direct ẹ̀. Èmi mo ń direct gbogbo iṣẹ́. Èmi mo ń bá kọ script. I'm a script writer. So we don't go outside to go and know. Ẹ̀gbọ́n mi mo mà láìdíà kan kí láìdíà ó yá jókòó. Sọ màá dẹ̀ bẹ̀rẹ̀ sí pọ̀. Màá dẹ̀ dòwó. So I write most of his scripts. I direct most of his films. Èmi náà ti má dẹ̀ iṣẹ́ máa ń pè. Òun náà wá ṣe ń bẹ̀rẹ̀. Ẹ ṣeun rẹ bàbá látìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ ìrìn àjò orí ìtàgé ǹjẹ́ lè bá ní dárúkọ àwọn ìdojúkọ tó jẹ́ má lè gbàgbé tí ẹ bá pàdé nínú ìrìn àjò yẹn? Ó pọ̀ o. The most important thing tó sì ń dùn mí dọ̀la ni wípé àwọn òṣèré ẹnu wọn ò kò sórí bá wà lórí stage àmọ́ wà lórí set mo ń ṣiṣẹ́ lọ́wọ́ ìdùnnú mi ayọ̀ mi máa ń pọ̀. Tí n bá wà nílé mo lè sick o tí n bá lọ fiṣẹ́ mo lè fall sick n bá wà ní location tí mò ń ṣiṣẹ́ lọ́wọ́ inú mi máa ń dùn egun mi tún máa ń le yàtọ̀ so àwọn tó ń dùn mí jù ni pé artists wà together kò dẹ̀ dá lè make ẹ̀ bá wà together àwọn eléyìí kinní kan NTP àwọn eléyìí tampan àwọn eléyìí kinní kan nantap àwọn tọ̀hún kí lẹ́yìn London wọ́n kí ní equity ní law wọn London US they have this association there we belong to one ó ń ṣe many association ìgbà kan náà ni wọ́n lọ sí Àbújá wọ́n ní o wọ́n lọ bá Ọbásanjọ́ Ọbásanjọ́ gbé tọ́mtọ́m àti obì àtorógbó kólẹ̀ ó yẹ sọ̀rọ̀
introduce ara yín. I am kíní kan president tampan, I am kíní kan president nantap, I am kíní kan association, I am kíní kan ó dúró ń wò wọ́n òkú mọ Ọbásanjọ́. Bó máa dá wọn lóhùn ní ẹ lọ lé kẹ wá padà wá kẹ wá sọ̀rọ̀ in one voice gbáà ló máa tó dá yín lóhùn. Wọ́n padà lọ lé disappointed láti Àbújá because we don't speak with one voice. How will you say ẹ lọ forúkọ àwọn èèyàn gbowó ẹ dẹ̀ dánáwó yẹn owó association àwọn èèyàn wọ́n san dues àwọn èèyàn san dues nínú ẹgbẹ́ àwọn dues tó ń san kò materialize because nígbà bá san dues iṣẹ́ mélòó lẹ wá fún wọn iṣẹ́ mélòó lẹ wá fún wọn ó lè survive tó lè jẹ́ kó survive ẹ̀ wáṣẹ́ fún wọn so gbogbo àwọn kùdìẹ̀kudìẹ yẹn ó máa ń dùn mí gan ó ń dùn mí ó ní ọjọ́ ká gbòò ní èyí ká papọ̀ ká fìmọ̀ ṣọ̀kan ká speak with one voice wọ́n sọ àwọn artists ẹ ní insurance policy fún wọn ẹ ní kinní fún wọn ó yẹ ká ní ọjà tí artist máa ti máa lọ ra ọjà ní pọ́ọ́kú ká máa rajà wa ká máa padà sílé wọ́n ń ṣe gbogbo ẹ̀ náà empowerment ọba ló ń ṣe empowerment kan àwọn tó máa jẹ empowerment ọ̀tọ̀ ni wọ́n àwọn tí yà ń jẹ ní ayé ẹlẹ́nu pé sometimes ó bá lọ sí location àwọn tó ti wà ń bẹ̀ lóṣù kan wọ́n lè máa play one single role ẹni tó délé ní tó dé lọ́la á ti wọ kámẹ́rà ẹni tó dé níjọ́ kejì á ti wọ kámẹ́rà ẹni àdẹ̀wà bí a máa náwó ẹ̀ á máa ránjẹ á máa ṣe why now ó dáa nígbà tí èèyàn ń ṣépè fún rẹ̀ iṣẹ́ tó dẹ̀ dáa ni iṣẹ́ tó dáa ni so ní tèmi máa ń bá wọn jà fún mi ẹ ṣeun lójúkọ tí mo rí ni. ẹ ṣeun bàbá a ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn eléré orí ìtàgé tó jẹ́ lọ́kùnrin tí wọ́n máa ń sọ pé bí àwọn ṣe wà yìí o àwọn ò lè fẹ́ ẹni tó ń ṣiṣẹ́ àwọn eléré orí ìtàgé obìnrin ẹgbẹ́ àwọn pé àwọn ò lè fẹ́ sílé gẹ́gẹ́ bí ìyàwó bàbá ǹjẹ́ ṣé ẹ̀yin náà ẹ darapọ̀ mọ́ àwọn èèyàn tí wọ́n wá sọ bẹ́ẹ̀ pé ẹ̀yin náà ò lè fẹ́ obìnrin eléré orí ìtàgé gẹ́gẹ́ bí ìyàwó sílé àti pé kí ni ìdí tí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ṣe máa ń sọ bẹ́ẹ̀ ǹjẹ́ ṣé ẹ ní nǹkan tí ẹ fẹ́ sọ lórí ẹ̀sà. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sì kọ́ méjì ni làwọn tí n bá fẹ́ artist rí tèmi ta ló fẹ́ tọ́jú ilé ńgbà bá lọ location gbà méjèèjì bá dojúkọ location bóyá òun lọ Òṣogbo èmi wà nìbàdàn àwọn ọmọ wà nílé ta ló fẹ́ tọ́jú wọn number one ìyẹn ni bọ́ọ̀tì tèmi but apart from that artist lè fẹ́ra wọn kò sí nǹkan tó rọrùn pé artist fẹ́ artist discipline tolerance love for each other ẹ bá fẹ́ra yín tẹ love ara yín tẹ even tí ìyàwó bá jẹ́ artist ó lọ sí Mushin àbí tó mọ̀ pé ìyàwó ẹ̀ ni tí ò dẹ̀ ń ṣèṣekúṣe why not she's free now èmi náà lọ bí iṣẹ́ mi màá dé but tọ́wọ́n bá ti ń wọ̀ kọ́ máa wà mẹ́ because mi ò ní fẹ́ kó jẹ́ kí ìyà jẹ àwọn ọmọ mi àwọn wo ló fẹ́ handle wọn over fún ó tán tó wà mẹ́ ni but artist lè fẹ́ artist mo lè fẹ́ artist ẹgbẹ́ mi understanding no matter tolerance discipline òsibítà kì í kẹ́jì ìyá alẹ́ gbogbo alólè ẹni ilẹ̀ bá mọ́ ni bàrá o. ẹ ṣeun gan-an bàbá ǹjẹ́ ti ṣiṣẹ́ rí tó yẹ pé ipa tẹ kó nínú iṣẹ́ náà ó dàbí pé nígbà tí ẹ padà délé ipa tẹ kó mi ó dà kó fẹ́ máa ṣẹlẹ̀ lójú ayé ǹjẹ́ ti nílò experience yẹn rí sá. sórí kí n tó gbà láti ṣiṣẹ́ kankan màá béèrè lọ́wọ́ ẹ kí ni concept ẹ màá béèrè lọ́wọ́ ẹ kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ now tí n bá ti experience irú nǹkan ẹ̀ rí experience yẹn mò ń gbé lọ sórí set tí màá fi kọ́ àwọn èèyàn lọ́gbọ́n tí n bá experience ẹ̀ rí màá ṣe tán màá wá délé màá wá rò bá ẹ̀gbọ́n ṣé nǹkan báyìí lè ṣẹlẹ̀ ṣá màá wá wà sábà màá máa ṣọ́ níyẹn kó ṣẹlẹ̀ káàkiri tí n bá rí òótọ́ ni kíní ó dẹ̀ ṣẹlẹ̀ báyìí o because art is life theatre is life imitation of art of life ni theatre àwọn tó ṣẹlẹ̀ òun là ń replicate lórí we are recreating what God has already created that's why they call us creators you know à ń tún àwọn nǹkan míì dá tí Ọlọ́run ti dá tẹ́lẹ̀ orú young man tó máa kun irùngbọ̀n ẹ̀ ní fún tó máa sọ ẹni tó darúgbó ọ̀sán gangan a ti recreate ẹ̀ ní. ẹ ṣeun ọgbọ̀nsán bàbá láti gbà tẹ́tí wá bẹ̀rẹ̀ eré orí ìtàgé tí ẹ ṣe lọ́wọ́ ẹ̀
ìjẹ́ ìṣèrántí ijọ́ túnú yín dùn jù àti pé kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ náà lọ. Ìgbà tí inú mi máa ń sábà dùn ni tí n bá play lead. Kò sígbà tí mo ṣiṣẹ́ tí inú mi ò dùn. Gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan, mo ní tí n bá wà níbi iṣẹ́ inú mi máa ń dùn jù. Bóyá mo ṣe lead àbí mo ṣe sub lead, tí n bá ti wà níbi iṣẹ́, I'm a very happy person. Bá ti wọlé báyìí tí màá tún lọ ibi iṣẹ́, mo lè sick. Orí iṣẹ́ yẹn gan bí ìgbà tó ẹ̀jẹ̀, bí ìgbà tó my passion for the theatre is too much. Until today mi ò ṣiṣẹ́ méjì. Theatre mo fi ń jẹun, mo fi rán àwọn ọmọ lọ university, mo fi ra mọ́tò, mo fi ra ilẹ̀, gbogbo ẹ̀. So it's a job tó jẹ́ pé ó ní láárí tí wọ́n dẹ̀ lè fi lọ́mọ lọ́wọ́ gan pàápàá. Ẹ ṣeun gan bàbá. Bàbá, a rí level of insecurity ní ìlú tí a wà yìí. Wọ́n para wọn lọ́tùn, wọ́n kidnap lósì. Ó lè jẹ́ nǹkan tó yẹ pé ó ń gba ọ̀pọ̀lọpọ̀ lẹ́rù tó ti ń gbà á lọ́kàn jẹ́. Bàbá, ṣùgbọ́n ìbéèrè mi ni pé lẹ́nu ọjọ́ mẹ́ta a rí pé Chief Sunday Igboho wọ́n jáde, wọ́n ń try láti ṣe kíni, láti jàjà ìgbára, láti jẹ́ kí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ bí àwọn Fúlàní ṣe ń pààyàn lọ́tùn tó ń jiyàn pé tí wọ́n dẹ̀ tún ṣe kíni, tí wọ́n pa àwọn èèyàn tí wọ́n ń dá oko, wọ́n ń gbìyànjú láti jẹ́ kí àwọn nǹkan ẹ̀ kó wọlé lọ. Ṣùgbọ́n wọ́n tún wá rí àwọn èèyàn kan tó pé nílẹ̀ Yorùbá náà tí ó pé àwọn náà tún ń sọ̀sọ̀kísọ tó pé wọ́n dàbí pé wọn ò fẹ́ jẹ́ kí nǹkan yẹn kó wá sí ìmúṣẹ, tí wọ́n tún wà èkéèsì Chief Sunday Igboho. Bàbá, kí lẹ rí sí ìgbésẹ̀ tí Chief Sunday Igboho, kí lẹ rí sí ìgbésẹ̀ bí wọ́n ṣe ń gbé? Akíní Sunday Igboho, ọmọ akíní tí ò gbọdọ̀ ṣoge. Ṣé rí àwa Yorùbá, mo fẹ́ bẹ̀ wá, ẹ jẹ́ ká fi ìlara sílẹ̀, ká fi ọ̀tẹ̀ sílẹ̀, ká fi ìlara sílẹ̀, ká gbárùkù tira wa, ó dá ká máa takora wa. Ọmọ Yorùbá àtàtà, Ìgbò wọ́n á support ara wọn, Haúsá wọ́n á support ara wọn, Yorùbá nìkan la lẹ́tanú. Ó dẹ̀ dá in tí Sunday ń ṣe, mo gbàdúrà fún lágbára Ọlọ́run á ṣàṣeyọrí. Ọmọ Yorùbá àtàtà ni Sunday, ọmọ Yorùbá gidi ni. Mo dẹ̀ gbàdúrà fún á ṣàṣeyọrí because èmi sọ kó má gbọ́tọ̀ àwọn ọlọ́tẹ̀ àbí kó má tẹ̀lé sí sí wọ́n sọ pé no, ó máa ṣiṣẹ́ ẹ̀ lọ́lọ́run á dẹ̀ ràn lọ́wọ́, àwọn onílẹ̀ á ràn lọ́wọ́. Yorùbá ẹ já ronú gidi. Àwa la máa ń takora wa, kí ló dé? Àwa la máa ń ṣọ̀tẹ̀ ara wa, kí ló dé? Ẹni tó fẹ́ grow wa níjó grow kó dáa. More grace to your elbow, jàre Sunday Igboho. Ẹ ṣeun gan bàbá.